Praise the Lord. Happy Thursday. I welcome you to my channel. Today, ministration says, ọjọ́ ńlá lọ́jọ́ tí mo yàn, olùgbàlà lọ́lọ́run mi. Ó yẹ kí ọkàn mi máa yọ̀, kó sì ro ìyìn náà kálẹ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù ń wẹ ẹ̀ṣẹ̀ mi nù. Ó kọ́ mi kí n máa gbàdúrà, kí n máa ṣọ́ra, kí n sì máa yọ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wẹ ẹ̀ṣẹ̀ mi nù. God bless you. Jọ̀ọ́ lọ́jọ́ tí mo yàn olùgbàlà lọ́lọ́run mi, ó yẹ kí ọkàn máa yọ̀, ó sì ròyìn iná kalẹ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wẹ ẹ̀ṣẹ̀ mi nù. Wọ́n kọ́ mi kí máa gbàdúrà, kí máa ṣọ́ra, kí sì máa yọ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wẹ ẹ̀ṣẹ̀ mi nù. Iṣẹ́ ìgbàlà parí náà, mo di t'Olúwa mi lónìí. Òun ló pè mí tí mo sì jẹ́, mo fàyọ̀ jí pé mímọ́ lọ. Ẹ̀jẹ̀ mímọ́ yìí ni mo jẹ́. Tí Jésù wẹ ẹ̀ṣẹ̀ mi nù. Ó kọ́ mi kí máa gbàdúrà, kí máa ṣọ́ra, kí sì máa yọ̀. Ọjọ́ ńlá
bless you. Remember, Jesus is coming soon. Heaven is real, hell is real. Choose one. Jesus is coming back again. God bless you.